Ile ẹjọ́ ti yọ̀ǹda Abba Kyari pẹ̀lú Aadota mílíọ̀nù náírà. Otasansan rédíò and TV. Ilé ẹjọ́ gíga ti ìlú Abuja ti gba béèlì ọ̀gá ọlọ́pàá tó ń jẹ́jọ́ ẹ̀sùn ìwà ìbàjẹ́ lọ́wọ́ DCP Abba Kyari pẹ̀lú àwọn ọmọ bíbí inú rẹ̀ méjì lórí ẹ̀sùn wípé wọ́n kùnà láti kéde iye dúkìá wọn fún àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró àti ìlòkulò oògùn NDLEA. Àjọ NDLEA ni wọ́n fi ẹ̀sùn tó tó 24 ọ̀tọ̀ọ̀tọ̀ kan Abba Kyari àti àwọn ọmọ bíbí inú rẹ̀ méjì Muhammad Kyari àti Ali Kyari ní nǹkan bíi oṣù kan sẹ́yìn. Adájọ́ tó ń gbẹ̀sùn ọ̀hún, adájọ́ James Omotosho, ó gba béèlì Abba Kyari pẹ̀lú owó tó tó 50 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn onídùúró náà sì gbọ́dọ̀ ní iye owó kan náà. Bákan náà, adájọ́ Omotosho fi kún wípé àwọn onídùúró méjèèjì wọ́n gbọ́dọ̀ ní dúkìá tí iye owó orí rẹ̀ tó 250 mílíọ̀nù náírà àti pé dúkìá náà sì gbọ́dọ̀ wà ní ìlú Abuja. Ẹ̀wẹ̀, adájọ́ ní àwọn nǹkan tí òun kà sílẹ̀ yìí kò tó láti gba òmìnira fún Abba Kyari. Ó fi kún wípé gbígba òmìnira Abba Kyari ṣì wà lábẹ́ ìgbẹ́jọ́ ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú gbígbé egbògi olóró tí Abba Kyari tó ń jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́ nílé ẹjọ́.